kọrin fún Sunday Igboho ìrù ẹkùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò lápapọ̀ ẹ jájọ kọ́ o bàbá o bàbá o bàbá o k'Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o k'Olúwa dá bàbá sí Sunday Igboho bàbá o bàbá o bàbá o k'Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o k'Olúwa dá bàbá sí fún wa. Èmi ò tẹ̀lé ẹni tó ní ọ̀lẹ alágbádá funfun tí ń kólé kẹ̀kẹ́ káàkiri tó joyè àwòdì tí kò lè gbé ẹdìyẹ o mi tẹ̀lé o. Olóyè Sunday Igboho ni mo tẹ̀lé. Àṣà ìwáṣọ funfun tí kó wa la òkú pupa já àṣà ìwáṣọ funfun. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ àṣà ìwáṣọ funfun tó kó wa la òkú pupa já àṣà ìwáṣọ funfun. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Sunday Igboho àti àwọn èrò ẹkùn àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n jọ gbé ìmọ̀ pọ̀ ẹ lọ bèrè ẹ lọ ṣe ìwádìí ní gbogbo àwọn tí wọ́n wà níbi tí wọ́n ti mú àwọn ọmọ wa wá sí ilé padà tí wọ́n jẹ́ ká rí àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ká rí àwọn ìyàwó wa tí wọ́n jẹ́ ká rí àwọn ọkọ wa. Ṣé ẹ mọ̀ pé Sunday Igboho ni Mose ti wà nílẹ̀ Yorùbá? Ẹ ti gbàgbé nígbà tí Fìràónà ìyẹn Fáráò tó ń ṣe játijàti tó ń ṣe rédèrèdè Ọlọ́run rán Mose sí wípé ìwọ Fáráò jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Fáráò òun làwọn agbésùmọ̀mí ni wọ́n jẹ́. Mose tó kó wa la òkú pupa já òun ni Sunday Igboho jẹ́. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Iṣẹ́ takuntakun ni wọ́n ṣe o torí àwọn àgbàlagbà wọ́n máa ní ojú ogun ó yàtọ̀ sí gbogbo nǹkan tí èèyàn kọ́ lè fi ẹnu tẹ́bẹ́lú. Ibi tí wọ́n lọ láti lọ dojú ìjà kọ àwọn ọ̀bàyéjẹ́ yìí láti lọ bá àwọn tí wọ́n wá kó àwọn ọmọ kan nílùú Ògbómọ̀ṣọ́ tó kù díẹ̀ bíntín báyìí kó pé oṣù méjì láti lọ kojú wọn kò yàtọ̀ sí ojú ogun o torí bákan méjì là ń bá lọ sójú ogun ìsídà yíyè ìsídà kíkú ṣùgbọ́n olóyè Sunday Igboho àti àwọn ìrù ẹkùn àti gbogbo ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n gbàdúrà sí Ọlọ́run wọ́n sọ fún Ọlọ́run wípé tó bá jẹ́ nítòótọ́ ẹni tó ṣẹ̀dá ẹ̀dá iṣẹ́ ọwọ́ ẹ̀ òun la fẹ́ lọ gbàlà a gbọ́dọ̀ lọ re a gbọ́dọ̀ bọ̀ re ẹgbẹ́nu burúkú yín dà sọ́hùn ohun tẹ́ ò mọ̀ lẹ́ ò mọ̀ olóyè Sunday Igboho kò kọrin kò jó yí pé bámbámú ni mo jó kò kọrin wípé àwọn ọmọ mi ìyàwó mi ẹbí mi kọkọ kú síbẹ̀ lójoojúmọ́ ló ń sọ wípé àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn bàbá wa ṣe é rí pé ẹni eléyìí tó jẹ́ Sunday Igboho yìí ó tọ́ lásìwájú ogun ilẹ̀ Yorùbá ẹni tí ò joyè aṣíwájú ogun tó wá dìde bí aṣíwájú ogun ó jẹ́ ń sọ wípé òun ò ní ìdí oyè yín o ẹ̀yin ẹgbẹ́ aláṣọ funfun yìí ẹ lọ fi ọwọ́ di oyè yín mú. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ṣé ẹ mọ̀ wípé láàrin oṣù bíi mélòó kan sẹ́yìn a sọ wípé kí wọ́n stop bí wọ́n ṣe ń ja ìjà yìí kí wọ́n yéé ṣe fọ́nrán síta mọ́ torí fọ́nrán tí wọ́n ń ṣe yẹn àwọn karambani wọ́n ń lò against wọn ó ń jẹ́ kí wọ́n lọ máa bu omi tútù sí ọkàn àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí
àwa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà wọ́n gbọ́ gbogbo nǹkan tá a sọ wọ́n tẹ̀lé wọ́n di ṣíṣe fọ́nrán yẹn wọ́n dínkù òun ló jẹ́ kí gbogbo nǹkan yìí kó kẹsẹ̀ járí ẹni tọ́lọ́run bá ń fẹ́ dandan ni ká fẹ́ nígbà tá a fẹ́ tẹ́ tí a ò tẹ̀ fẹ́ fi ewé àtẹ tí a ò fẹ́ fi tẹ́dí ẹ gbà fẹ́ni tọ́lọ́run sọ pé ká gbà fún kẹ́ ẹ lè rọ́nà lọ kí ló dé tí yẹ pé Yorùbá àti ọ̀tẹ̀ 5 and 6 ni wá ṣùgbọ́n èmi ń tèmi o olóyè Sunday Igboho àti àwọn ìlú ẹkùn òun lèmi tẹ̀lé o gbogbo yín tẹ̀ sọ́sọ́kúsọ ṣé ẹ ti rí i pé Ọlọ́run ló wà lẹ́yìn Sunday Igboho Ìgbòho ọmọ Adéyẹmọ mo wá fi dá yín lójú yìí pé pẹ̀lú àṣeyọrí tí wọ́n ṣe yìí máa ṣe fírèmù olóyè Sunday Igboho síbi báyìí tí máa gbé síbi báyìí pé olóyè Sunday Igboho máa ṣe aṣọ ara máa ṣe aṣọ irú ẹkùn tí máa gbé síbi báyìí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ọlọ́run sọ fún Mose yìí pé láọ̀pá arín ẹ gbà á la mọ́ òkun yìí òkú pínyà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọjá nínú ìyàngbẹ́ ilẹ̀ omi wá di ìyàngbẹ́ ó kọjá lọ omi ga báyìí lọ́tún omi ga báyìí lọ́sì àwọn ọmọ Ísírẹ́lì kọjá lọ. ṣé ẹ mọ̀ wípé Mose ti wá òun ni Sunday Igboho àwọn ọmọ Ísírẹ́lì àwa rẹ̀ nílẹ̀ Yorùbá yìí a kọjá láàrin wàhálà àwọn agbésùmọ̀mí Fáráò ó ṣègbè sínú òkun ẹ wo aṣọ tọ́wọ́n ìrù ẹkùn tí wọ́n kó sí òun ló ń jẹ́ kó yẹ yín pé a kì í wọṣọ funfun ṣiṣẹ́ ọdẹ ẹ lọ bọ́ọ̀ṣẹ funfun lẹ̀ ẹni bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ọ̀lù tó fẹ́ ṣiṣẹ́ ààbò òlù kì í wọṣọ funfun ceremonial dress òun laṣọ funfun jẹ́ ṣe wá ní ìpín ńgbà tó gbóyè fún ìlìsìn ẹ ti wò pé oyè ceremonial ni tó bá pè é ní pati lákè kẹ́ ẹ lọ tó bá pè é ní pati lóko kẹ́ ẹ lọ tó bá pè é ní Dubai kẹ́ ẹ lọ pẹ̀lú aṣọ funfun yín a máa lago kékékékéké ẹ̀yin náà wàá gbé ẹ̀pákọ̀ dání gbogbo lẹ̀kẹ̀ tó yẹ kẹ́ni 12 lò ẹ̀ ti kó sọ́rùn. ìjẹ́ ṣé wọ́n lè ka àwọn tí wọ́n pẹ̀lú àwọn squad tí wọ́n lọ gba àwọn ọmọ tí wọ́n kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀ ṣé wọ́n lè ka ẹgbẹ́ yín mọ ìyẹn ẹ̀yin ẹgbẹ́ aláṣọ funfun ẹ wá ní ilẹ̀ lògo yìí ògo wo lògo yín ẹ lọ wábì kan jókòó sí iṣẹ́ òye yín tí iṣẹ́ bá yé yín làákàyè orí yín máa pé nítorí pé iṣẹ́ òye yín lórí yín ṣe dọ́ta lọ́pọlọ yín ṣe dúdú lílàkàyè yín ṣe dọ́bà. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.